Amala yẹn ló jẹ tó ń lò bí wọ́n pò kọ́ fún òbí bí wàhálà yẹn ṣe bẹ̀rẹ̀ nínú wọ́n dẹ̀ rọ́ọ̀ṣẹ̀ lọ́sọ̀ lórí yẹn ìgbàlẹ̀ mọ́ wọn pe gbogbo wa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ẹ̀jọ́ sì kí o àwọn ti gbé lọ́sọ̀ ìmílẹ̀lẹ̀ ni mo gbé mọ́tò tí mo lọ bẹ̀ adẹ̀ṣe ogun tó yẹ ká ṣe wọ́n fẹ́ fa omi ni wọ́n fẹ́ gbẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ gbagbá ni ìrọ́nù ní severe malaria pé kí nìyẹn ti wọ̀ lára gan pé then kò sẹ́jẹ̀ lára ẹ̀ mọ́ so wọ́n fa omi wọ́n fa ẹ̀jẹ̀ wọ́n fa gbogbo ẹ̀ mo kó bẹ́ẹ̀ nígbà bí 6 ìrọ̀lẹ́ àná mo ní èmi fẹ́ jáde màá máa gbà bẹ̀ lọ pé tí bá ń bọ̀ màá wá padà wò bọ́ mo ń bọ̀ lọ́nà lẹ́nà ọ̀nà ọmọ ẹ̀ pè ní pé wọ́n ló tún nídìí ẹ̀jẹ̀ adé rọ́ọ̀ṣì lọ́bẹ̀ nígbà bí around 10 adé organize ẹ̀jẹ̀ yìí tó máa jáde wọ́n fa ẹ̀jẹ̀ yẹn sí lọ́wọ́ wọ́n fà sí lára lọ́wọ́ lèmi kú mbẹ̀ nígbà bí after 11 adé mi ń lọ lé mo délé bí around after 11 to 12 mo kàn ju fóònù lẹ́ẹ̀ mo lọ sùn ní mílíọ̀nù after 12 lọ́mọ yẹn ti ń pè mí mo dé máa fẹ́ sùn máa fi fóònù mi silent mo ti so mo yẹ jí láàárọ̀ mo rí miss call ọmọ n bá pè é kí ló ṣẹlẹ̀ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀ àbí. ọmọ ẹ̀ Idris àbí kí lọ́mọ yẹn jẹ́ fa Muiz mo bá pè láàárọ̀ kí ló ṣẹlẹ̀ mo rí miss call ẹ̀ ọ́ ní dáàdi yóò give up mo ṣe kó mẹ́ lánàá mo ní ẹjọ́ kú bí omi lè bẹ̀rẹ̀ báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí pé mi lọ́tún ló sì nìyẹn àwọn kan tẹ̀ sọ pé april fool kíní kan fool mo ní eléyìí ṣe fool lọ́dọ̀ tèmi èmi wà ń bẹ̀ mo láti rush lọ́bẹ̀ kò pẹ́ ní president Latin náà pè mí lábàdẹ́kùnrin pé bàbá kí ló ń ṣẹlẹ̀ mo ní bá ṣe rí nìyẹn o bẹ́ẹ̀ ni mo bá ṣe jẹ́ whatever ká jẹ́ káwọn gbọ́ adẹ́wọ̀ pé kò sí nǹkan tá a fẹ́ máa gbé pamọ́ ń bẹ̀ ká ṣe straight muslim ni Kúnlé Ramon Mákindé ló ń jẹ́ so what do we do dan ká adẹ̀niwẹ̀ family ló ló kú o ẹ pa àwọn family ẹ o kọ́ mọ kí làwọn máa ṣe adẹ̀pẹ́ bí àwọn ẹbí náà dẹ̀ dé gbogbo àjọṣe meeting báwo la ṣe máa ṣe wọ́n làwọn máa gbé lọ ní fine wọ́n lọ wo ibi tó máa gbé sí wọ́n ti ní family fort tó máa ń sin àwọn òkú sí but later wọ́n pè wá pé wẹ́ tàbá níbi tá a fẹ́ sí sí ká lọ sí pé ibẹ̀ yẹn ti wà okay and that was all they organized òun náà nílẹ̀ bíi méjì gbogbo ilẹ̀ ibi tó níyẹn àrí wípé ilẹ̀ ibi tí ò bọ́ sí gbangba ni bàbá decide pé ètò bọ́ sí gbangba yìí gbogbo ọkọ̀ tó bá máa dá. Àgbọ̀wá bí ìlú ẹ̀ ní àbí. kì í ṣọba Àgbọ̀wá Abẹ́òkúta ni o. báwa ni Ìkòròdú ló ń gbé o ti nílẹ̀ ń bí káàkiri.